àwọn èèyàn ní ń béèrè nǹkan kan lọ́wọ́ yín sà pé kí nìdí tẹ́ ẹ fi ń yọ̀ǹda kíní yìí fáwọn tọkàntọkàn sà. A máa kú. Kábíyèsí a máa kú. Wọ́n ní eégún kú ọlọ́kọ ẹ̀ ní rọ̀run. Eégún kì í kú. Aṣọ a máa wáyé kiri ni. Ọlọ́kọ ẹ̀ ló ń rọ̀run. Aṣọ a máa ṣe kí ni. A máa wáyé káàkiri. Aṣọ a máa wáyé káàkiri torí pé ẹ mọ̀ pa máa kú. A máa kú nítorí pé nǹkan tí a bá ṣe ní ìsìn ẹni tí ń bá ṣe tó bá ṣoríire inú ẹ̀ tó bá rí ọmọ mi nìkan pé ọmọ bó ni wọ́n. Ọmọ ṣàwọn ọjọ́ lè mí. Ta ní bí wọ́n ń ṣàwọn ni. Bàbá sọ́nà ni. Bó bá jẹ́ ohun tí ń wá tí èyí tí bàbá ẹ̀ bá rí á ní wá gbà. Bàbá ẹ̀ èèyàn dáadáa ni gbà. Kí ló ń wá ka ìhun tó ọyá gbà. Ìyẹn ni wọ́n ń pè ní àṣélẹ̀ làbọ̀ àbá. Ẹ jẹ́ kó dúpẹ́ lọ́wọ́ wọn ná. A láǹfààní àti béèrè nǹkan lọ́wọ́ bàbá lónìí léyìí tí ò sí nínú fọ́nrán tàkọ́kọ́ pàápàá jùlọ fáǹfààní ẹ̀yin èèyàn Adéfẹ́tiwa lókè òkun Nàìjíríà tẹ́ ń kọ àwọn nǹkan kan sí comment section pé ká bá yín béèrè lọ́wọ́ wọn. Ẹ béèrè nǹkan báyìí lọ́wọ́ bàbá, ẹ yẹ kí bàbá tàn mọ́lẹ̀ sí nǹkan báyìí. Ìdí tí mo fi sọ pé a máa dúpẹ́ rèé, ṣé ẹ mọ̀ pé tí ò bá sọpẹ́ lọ́pẹ́ ọpẹ́ lára ọ̀rẹ́ tí ń jẹ́ ọpẹ́ ìyẹn lábúlé ọpẹ́ Ọlọ́run ọba ń gbọ́ tọpẹ́ ò bá pẹ́ mẹ́ni ọpẹ́ tí ń gbé abúlé ọpẹ́ gbin ọpẹ́ ńlọpẹ́ oyè lọ́ba lọ́rọ̀ òun ò tọpẹ́ ọpẹ́ ọ̀rẹ́ ọpẹ́ kan báyìí tó lọ físìtì ọpẹ́ lábúlé ọpẹ́ iní tún ń pàrọwà fún ọpẹ́ pé ọpẹ́ lọ́lọ́mọ nígi ọpẹ́ òun ló lè nìkan pé ó wù ọjọ́ mọ́ dúpẹ́ fọlọ́run ọba mi lọ́jọ́ gbogbo nígbà gbogbo àti ní gbogbo ìgbà á kọ́ kí bàbá mi Ọ̀sọ́lọ̀ náà torí pé ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ń pè wá pé ohun tí bàbá fi ilẹ̀ fáwọn Sàámọ̀ Ṣàngúdù wọn láyé ṣé ẹ mọ̀ pé mo máa ń sọ bí ẹnikẹ́ni tó ní nǹkan lọ́wọ́ tí ò yọ̀ǹda ẹ̀ fáyé kó ṣàǹfààní fáyé bírú ẹni bẹ́ẹ̀ bá kú àkúrun tí Yorùbá ń sọ pé irú ẹni bẹ́ẹ̀ kú ni wọ́n fi sọ pé a kì í júbà ẹni tó fi fá sínú kú. A sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa lókè òkun àti ní Nàìjíríà àti káàkiri àgbáyé pátápátá tẹ́ ń fowó ránṣẹ́ sí wa bí ẹ mọ́ bá ètò yìí lọ kò gbọ́dọ̀ kú owó ò ní tán lọ́wọ́ yín o. Ẹ̀yin lẹ̀ ń jẹ́ kírìn àjò wa ó máa yá ẹ̀yin tẹ́ ń dá àdúrà jọ fún wa náà bàbá èpè ò ní já ẹ̀yin náà nú ayé ìyá èpè ò ní já ìwọ náà adúpẹ́ àmọ̀rírì yín o. Ẹ jẹ́ á farabalẹ̀ wo fọ́nrán yìí ká tún kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́ tá a ti kọ́ tẹ́lẹ̀ nínú fídíò àkọ́kọ́ tá a ṣe fún bàbá mi Ọ̀sọ́lọ̀ kí n tó gbàgbé fún àǹfààní ẹ̀yin tẹ́ ń sọ pé ẹ fi nọ́mbà bàbá sínú ìta àkọ́kọ́ ṣé ẹ mọ̀ pé àwọn Yorùbá lọ Yorùbá bọ̀ wọ́n lójú mẹ́wàá awo nǹkan gbà míì wọn a sì jáde pẹ̀lú èsì ọ̀tọ̀ọ̀tọ̀ nọ́mbà tí ọ̀pọ̀ èèyàn sọ pé àwọn ò rí nọ́mbà náà rèé o. Ohùn mi kẹ́ ẹ yọ̀ǹda ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín táwọn èèyàn máa láǹfààní àti máa fi pè yín sà. Nọ́mbà tẹ́ ń lò tó ń lọ sí àbí 080-609-52274 lẹ́ẹ̀kan sí 080-609-52274. Àìsàn ò ní dà wá láàmú lágọ̀ọ́ ara ẹ jẹ́ á gba nǹkan tó gùn tí Yorùbá ń pè ní oògùn lọ́dọ̀ bàbá mi Ọ̀sọ́lọ̀ yàtọ̀ sí tàtẹ̀yìnwá. Ṣùgbọ́n ìdí tí mo tún fi wá sọ́dọ̀ bàbá lónìí wọn wá dáṣẹ́ ara mi jẹ́ o. Olórin kan òkè ọ̀hún ọlọ́ọ̀bọ̀ ó ní ṣe náà rán mi wá Adéyínká èmi kí mo ránra mi o ìbá mi dánwọ́ ẹ̀yin olólùfẹ́ o ìṣe náà rán mi wá torí ẹ̀yin fáǹsì ẹ̀yin followers wa tẹ́ ń fi sí under comment section tẹ́ ń béèrè oríṣiríṣi nǹkan ń gbè mí èsì ṣe adáhunṣe tí wọn mọ̀ ń pa kájó nǹkan ṣùgbọ́n tó ló ń fi àwọn bàbá wa Ọ̀sọ́lọ̀ yìí tí wọ́n ìkẹ́ wa torí ìfẹ́ tẹ́ ẹ ní sí wa àti torí ìfẹ́ táwa náà ní sí ọmọ Yorùbá lápapọ̀ ńlá tó fi tọ bàbá wá pé ká tún wá gba àwọn nǹkan kọ̀ọ̀kan lọ́wọ́ bàbá mi Ọ̀sọ́lọ̀. Bàbá mi Ọ̀sọ́lọ̀ ẹ ti di òdú ẹ kì í ṣe àìmọ̀fólóko ẹ kí gbogbo ọmọ Nàìjíríà tí ń wò pátápátá sà. Mo kí gbogbo ọmọ Nàìjíríà pátápátá lágbára òkè òkè lè máa lọ. Àṣẹ àní máa mú bọ́ o. Àṣẹ o. Owó odò nífọ̀ọ́ sí wa gbogbo tá a bá dáwọ́lé àṣẹ ló máa jẹ́ o. àní ìdíjọ́ ibi ń pọ̀nà ogún onífẹ̀ẹ́ jẹ́ wa wẹ̀. Àmín. Olórin tẹ́ ẹ máa ń dánú gbọ́ bàbá pé ogún má máa já àrí ṣoṣo ogún má máa já àrí ẹ̀ǹtẹ́ tí ilẹ̀ pọ̀ tó lóògùn kọ́ la bá wa lónìí. Bámi nǹkan kan ò ní ṣe àlàáfíà yín sá. Lórí àwọn ohun tẹ́ ẹ yọ̀ǹda fún wa níjọ́ tá a wá àwọn èèyàn lù yín lọ́gọ ẹnu púpọ̀ àwọn èèyàn ní ẹ fi ọ̀rọ̀ sábẹ́ àwọn sọ àwọn kan náà sì tún ń sọ bí bàbá ti sọ̀rọ̀ jù kò yẹ kí wọ́n yọ̀ǹda ẹ̀ mọ́ ní ibi tá a ti mú nǹkan ẹyọ kan ọ̀pọ̀ nǹkan tó sì kún ń bẹ̀ dáadáa tẹ́ ń ṣe bàbá òun ló ń tọ̀ yín lẹ́yìn ẹ dákun pẹ̀lú yọ̀ǹda yín sà ẹ̀bẹ̀ mo bẹ̀ ń jọ yẹn ṣùgbọ́n ẹni kí n má bẹ̀bẹ̀ ẹlẹ́ máa sán ẹni sàárè èèyàn ń wò lọ́ọ̀kan yìí kéèyàn tóbi tó ń lọ ó tún bẹ̀ ṣe bàbá wọn tún bẹ̀bẹ̀ náà ni nítorí pé oògùn nǹkan tó gùn lẹ pẹ̀lú oògùn ẹ wá papọ̀ mọ́rọ̀ ẹni bàbá béèyàn bá porí Adéyínká àbò porí àwọn olólùfẹ́ mi níbi
ẹni kí n máa bí ẹ̀yìn òkú là jogún ẹgbẹ́ lójú ogun là jáàgùn oògùn nítorí ogún bàbá ọsọlọ ní òkú sì lè dógún atógún àtòògùn wọ́n ní nítorí ogún òkú pé gbogbo wọn ní ńlá ni lógún ogún torí pé ogún ọdún báyìí lológún fi ń kógún jọ tó lógún bá wá kú ọ̀pọ̀lọpọ̀ oògùn làwọn kẹ́ni mọ́ ní fi ń jagun làágùn ìtumọ̀ ẹ̀ ni pé wàhálà ẹ̀yin followers wa ẹni ó pa àwọn ọ̀tá yín wàhálà tèmi náà ni ó pa àwọn ọ̀tá yín bàbá wàhálà yìí ni ó pa àwọn ọ̀tá yín náà a tó fẹ́ kọ́ ọgbọ́n kún ọgbọ́n a fẹ́ gba ìmọ̀ kún ìmọ̀ bàbá èyí tẹ́ ẹ sọ ń jọ yẹn ẹ nínú yín dùn pé ẹ sọ fáráyé àbí bẹ́ẹ̀ kọ́ lẹ sọ sá bami ẹ ní kánjú kú ẹ ní ló napín gbẹ̀yìn ayé yín ẹ sọ pé ọsọlọ bàbá àti yóò ní ta àwọn kìíní wọn rẹ́rìn músẹ́ bí owó agan bami a fẹ́ béèrè àwọn nǹkan kan táwọn èèyàn rán mi sí yín lónìí ìjẹ́mọ́ láǹfààní lórí ọ̀fẹ́ àti yọ̀ǹda ẹ̀ fún wọn bí ìtàkọ́kọ́ sà. tí a bá ti gbọ́ àwọn ọmọ báyìí máa ṣe. bàbá ọlọ́run jẹ́ àríyé pẹ́ sà àkọ́kọ́ sà àwọn èèyàn ní ká bá wọn béèrè lọ́wọ́ yín pé ọmọ tó ń jalè ọmọ tó ń ta tẹ́tẹ́ ọmọ tó ń mu ọtí ìjọ òògùn wà tó lè yọ nǹkan yìí kúrò lójú ẹ̀ àbí kúrò lára ẹ̀ sà. tí a bá lè ṣe wàhálà ẹ̀ oògùn ẹ̀ wà. ẹni téèyàn bá lè ṣe wàhálà ẹ̀ oògùn ẹ̀ wà. á ṣàṣeyọrí nínú ẹ̀. á ṣàṣeyọrí nínú ẹ̀ bàbá ẹ yọ̀ǹda ẹ̀ fún wa sà ẹni ó bá lè ṣe wàhálà ẹ̀ yọ lọ ṣe wàhálà ẹ̀. tíyàn bá mu gbó tí ń mutí tó ti ń jẹjẹkújẹ tí ò ti ẹ̀ gbá kòrò náà gẹ̀ẹ́tì ara ẹ̀ mú rárá. téèyàn bá mu gbó tó ń mu ọtí tó ń gbé rẹ́ẹ̀fù tó ń gbé kílẹ̀ tó ń gbé yẹn náà CMS tó ń fa SK tó téèyàn ń fa SK. ọkùnrin ti dàrú ọ̀dà bá ṣe ìlú ẹ̀ ọ̀pọ̀ ìlú ẹ̀ pọ̀ tí a bá máa ṣe tí wọ́n máa ṣe àwọn tó mu tí ẹ ẹni tó bá bì ẹni tó mu tí ó bá bì ẹ kó ibi ẹ ẹni tó mu ọtí ẹni tó bá bì ẹ kàn kó ibi ẹ kéèyàn kó ibi ẹ tí wọ́n bá tún rí ajá alàjẹ nǹkan á pọ̀ kó tún kó. tí ajá bá lọ jẹ nǹkan tó pọ̀ kí wọ́n tún kó àti yọ nǹkan lójú ọmọ tó ń ṣèpàlẹ̀ náà easy. ẹni tó mu gbó yẹn tó bá mú tó bá rí ìtòmùkù kó gbà lọ́wọ́ rẹ̀. téèyàn bá rí ẹni tó ń mu gbó igbó àmukù kéèyàn gbà lọ́wọ́ ẹ̀. gbogbo àwọn kìtì mò ń wí yẹn a máa wá ike ká máa kó sínú ẹ̀ ni. gbogbo àwọn nǹkan tí bàbá ń sọ yẹn. a máa kó sínú ike yẹn. èèyàn máa kó àwọn kìnìún yẹn sínú ike kan. a wá tún la wá ìyàgbẹ́ màálù a tún kó sínú ẹ̀. a tún la wá ọkùnrùn tẹ́sẹ̀ ẹ̀ pọ̀ yẹn. a kó sínú ẹ̀. a wá rọ ọtí a rọ sínú ẹ̀. bóyá mo sìgá jù náà ẹgbà kìíní sìgá tó bá mu kìíní sìgá ẹgbà àkọ́pọ̀ ẹ̀ kó sínú. bí ẹ bá rẹni tó mu sìgá kù náà kéèyàn tún gba kìíní sìgá tó mu kù ẹ. kó ponú gbogbo ẹ̀ kó pò pọ̀ kó rọ tí sínú ẹ̀. téèyàn bá ń mutí tó bá ń fi rírì. àmupara. tó bá ṣe tẹ́ bá fún ní gáàsì inú kìíní ẹ̀ kẹ́ ẹ bù kọ́ mọ́ tó bá wù mọ́ lágbára wọn bá ń bọ tíbi kan á dìde mbẹ ni. tó bá mọ tí ń bì kan á dìde mbẹ tó. níbi tí kìíní yẹn máa ti rùn sí dé. akọrin àmọ ẹrù ẹwẹ bì ni. igbó ń kọ́ àti SK sà. kódà wọ́n bá ti rí wáyé ọkùnrin àmọ ẹrù. àwọn tó kù tọ́jọ́ ń ṣe kìíní yẹn tí wọ́n gbà. kí ló ń ṣe bọ́ọ̀yì yìí kẹ̀. kí ló ń ṣe bọ́ọ̀yì. kí ló jẹ́ agbára ó ti jàre má ba nǹkan jẹ́ báwọn bí jàre. mi ò ṣe gbogbo nǹkan tẹ̀ ń ṣe yẹn mọ́. bá kú lọ́kàn ẹ̀ pátápátá. àwọn ọkùnrin kan náà tún rán mi sí pé bàbá ṣé ó ṣeé ṣe sà nǹkan ọmọkùnrin tí ò kò gùn tó dáadáa. ògùn ẹ wà. tí ò gùn tó yẹ pé. èyí ó wà ṣe kíní wáyé. tí ò ní ju ṣíkíní báyìí lọ òun sì ti pé bí ọmọ 40 ọdún. kódà 9 mẹ́wàá ó ti ń wá lọ́dọ̀ mi bí. 9 àbí 10 ti ń wá sọ́dọ̀ mi. wọ́n á rí àdúpẹ́ ni. bàbá yìí jẹ́ ti ṣe fún yàn rí sà. mo ti ṣe fún yàn kódà láàrin àwẹ̀ mo ti ṣe fún yàn. àárín àwẹ̀ náà ń bẹ́ẹ̀ ni. dọ̀rà bá a jí lídù. láìla bàbá ṣé ẹ lè yọ̀ǹda ẹ̀ fún gbogbo wa sà. kí ló ṣe kò tó tá a mú wáyé ṣe bí èèyàn náà lọ fáwọn náà. èèyàn ló fún yẹn tún wá mọ ni ẹlòmíín gbé e lọ́rùn ni. bí a kò dáa. wọ́n máa ń fèpè ránṣẹ́ sí i bàbá kìíní dẹ̀ mọ́ kìíní kan ṣùgbọ́n kò yọ̀ǹda. nǹkan tí mi ò bá mọ̀ bí àbẹ̀rẹ̀ ọmọ ní àìsọgbéwà mi mọ̀ nípa ẹ̀. nǹkan tí èèyàn bá mọ̀ sà. kó bá ń sọ pé òun mọ̀ nípa ẹ̀ tó bá ń gbowó owó ègún nígbà owó ìyọnu nígbà
torí pé ẹni tó gba owó lọ́wọ́ rẹ̀ tó ní kó la ṣe nǹkan rẹ̀ tó lò nǹkan rẹ̀ tó wá pé òdìdí owó yìí bàbá ẹ gbà lọ́wọ́ mi ní o ní ìtorí nǹkan yìí irú kí ni wọ́n lọ́hùn bí bákùnrin ọba ṣègbè ẹ̀dá ló á jẹ ìyà. gbogbo ẹ̀yin tí ẹ̀ ń káàkiri ọ̀dọ̀ àwọn adáhunṣe ọ̀dọ̀ àwọn babaláwo ọ̀dọ̀ pásítọ̀ tẹ́ wá ń fi Yorùbá kinní kan kún orúkọ yín ìkan á ní òun nǹkan kan Yorùbá tẹ̀sí ń gba òbítíbitì owó ẹ ti mọra yín oríṣiríṣi ẹ̀sùn yín làwọn èèyàn ti ń kó káàkiri ìjẹ́ tí wọ́n bá mú yín ṣẹ́jẹ́ yín ò ní gbẹ báyìí ẹ mọ̀ pé Yorùbá tẹ́ ẹ dárúkọ mórúkọ yín yẹn ló ń jẹ́ kí àwọn ọmọ Yorùbá àtàtà kí wọ́n máa fẹ́ràn yín ṣùgbọ́n ẹ ti fẹ́ bara yín jẹ́ tẹ́ rò pé Yorùbá lẹ fẹ́ bà lójú jẹ́ bàbá ti sọ̀rọ̀ wọ́n níbi tẹ́ ń darí wọn lọ yẹn tí wọ́n ń gba òbítíbitì owó lọ́wọ́ wọn tí ò bá ṣiṣẹ́ èpè ajẹ́tẹnitẹ́ni kan lọ bá èpè tí ló máa wá pọ̀ jù torí pé a ní porí ajá ká máa porí kòkò tá a fi sè bàbá àwọn tí nǹkan ọmọkùnrin wọn kéré púpọ̀ orí ẹ̀ láwàtà. wọ́n máa ṣe àlọ́wá ìgbín. tí èèyàn bá máa ṣe bàbá ní àlọ́wá ìgbín. ìgbín yẹn a rí i pé àgbésílẹ̀ wáyé á ràn jáde tó ràn jáde wáyé wọ́n ti ràn jáde yẹ ẹgbẹ́ lójú ọlọ́kẹ́ egu àti kángu àti ọmọ náà. ṣé bó ṣe ti ràn yẹn la máa gbé bẹ́ẹ̀ kẹ́gbẹ́ lójú ọlọ. ṣé ẹ mọ̀ pé ó máa sá wọnú padà. ẹ pa kógu kó kúná dáadáa àti kan gbogbo ẹ̀ pàtàkì àwọn kó. àtomi tó máa ṣe fẹsẹ̀fẹsẹ̀ yẹn. kó wà kó gbogbo ẹ̀ pọ̀ tó bá gbọ́ wá tó bá rí kó kúná dáadáa gbogbo kan gbogbo ẹ̀ náà wá kó ọṣẹ aládìẹ ọṣẹ dúdú àwọn ọṣẹ white fún ẹ kó kónú ẹ kó pọ̀ kó pò ó gbó pọ̀. kó má jẹ ọṣẹ dúdú kó jẹ funfun ẹ. funfun làwọn ọṣẹ ó pèsè méjì. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. á pò tó bá pò dáadáa tó bá pò á le tó bá le dáadáa ó bá bu díẹ̀ wáyé fún ẹni tí ó kó ẹ wọlé ọ̀jáde ẹbí kó máa fọ òkú ẹ tó bá jọ mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ ní ẹlọ́bìrì lọ rẹ̀. bàbá ẹ má bínú tó bá tó ìjọ mẹ́ẹ̀ẹ́dógún tó ti bẹ̀rẹ̀ sí ní fi ọṣẹ yẹn fọ òkú ẹ. kó bí pé kí ni ara yìí sọ tó ń yẹ pé kó bọ́ ṣòkòtò. ẹ máa bọ́ ṣòkòtò yín fún mi o. ara alalají gari. alalají gari tó a ti ṣe gbẹ̀ǹdù. bẹ́ẹ̀ni. bàbá tó bá wá ṣe gbẹ̀ǹdù yẹn ṣá máa ṣiṣẹ́ dáadáa. pẹ̀lú omi. iṣẹ́ olómi ni. omi á máa jáde lára ẹ̀. pápò. ẹ pariwo sọ́dọ̀. bàbá ṣe rí bẹ́tò tí wá ṣe máa ń lọ nìyẹn àmọ́ rẹ́rìn kẹ́bẹ̀ ti mọ̀ mi ìyẹn ló jẹ́ freestyle tó máa jẹ́ kí gbogbo ẹ̀ máa dùn wọlé sínú ara wọn jáde. bàbá àní wáyé tì pẹ̀lú ìtẹ̀sọ́ yẹn àwọn ọkùnrin kan náà tún wá wà bàbá wọ́n ti sọ àrùn yẹn wọ́n ti sọ lórúkọ wọ́n wá ní àrùn gbajúmọ̀ ni àrùn wo ni mò ń sọ̀sà àtọ̀sí ó ṣe ẹ̀gbọ́n wa kan níjọ́ kìíní àná mo kàn ṣàkíyèsí pé tó bá fẹ́ tọ̀ a kàn yí sí kọ̀ọ̀rọ̀ ibì kan ẹ̀mẹ́wàá ìṣẹ́jú ló ń tọ̀ àṣà tọ̀ sí ni a kàn ní tó bá ti fẹ́ tọ̀ èmi náà wá ń ṣọ́ pé nígbà mọ̀ yìí ń dún ní èkúté báyìí ó ń jó lára nígbà tí mo wá ṣọ́ títí ó wá wẹ̀yìn báyìí ṣé kò sẹ́ni kan èmi náà ń wò bí àti bí ilẹ̀kùn ọlọ́mọdé àfojú kòkó ni ó wá ṣe bí kò fẹ́ tọ̀ ẹ̀gbọ́n ṣé kò sí nǹkan kan létà ló padà sọ pé àtọ̀sí ni kíní òun tún máa ra ẹni tó ti kó ń tiẹ̀ bàbá mo wá ń béèrè lọ́ọ̀bẹ báwo làtọ̀sí ìṣe máa ń ṣe èèyàn fáǹfààní àwọn tí wọn mọ bó ṣe ń ṣe èèyàn kí wọ́n lè gbọ́ bàbá ó ní tóun bá fẹ́ tọ̀ ó ládàbí pé kí abẹ́rẹ́ fẹ́ gba ojú nǹkan ọmọkùnrin. abẹ́rẹ́ ló wà ń bẹ̀. abẹ́rẹ́ ló wà ń bẹ̀. alábẹ́rẹ́ inú ọkọ lóbìnrin ọ̀run. bàbá ṣoògùn àtọ̀sí wàsà. tí wọn bá ti po tó wà lára ẹ̀ ẹ pé kó lọ jáwé àtòrì. ewé àtòrì. ẹgbà àtòrì ewé. ewé ẹgbà àtòrì kó lọ já ewé ẹ. kó lọ ra ọtí stout. stout. Guinness stout. ẹni tó kọ́ra bí ìgò méjì kó túnú kẹ̀kẹ́ kó kó ẹ̀ sí kó gbó dáadáa kó fi gbó. wọ́n bá gbọ́ adijọ́ kejì kó fún un kó yọ sínú ìgò kan kó máa mọ́. tó bá dijọ́ kejì kó fún un kò tún gbúrò àtọ̀sí mọ́. a tó wẹ̀ dànù. a tọ gbogbo ẹ̀ dànù kò ní dóní gbà ṣé tí n bá tún fẹ́ tọ̀ báyìí. kò ní gbúrò ẹ mọ́. bàbá a ní wá yín tí lágbára Ọlọ́run bá mi sọ́lọ̀ bàbá ẹ ní wàhálà wa ń pọ̀ ẹni abásùntì ìlà ń jarun pálù torí pé gudugudu méje tẹ́ ẹ ti ṣe òun ló bí yàyà mẹ́fà tọ̀tẹ̀ yìí. bàbá a sọ̀rọ̀ kan níjọ́ tí mo wá yẹn ṣùgbọ́n àráyè wọ́n ń pe kinní kan ní àníà yẹn tó bá ṣe àwọn ọkùnrin náà ní ẹ̀yin ọkùnrin yẹn ṣọ́ ara yín ẹ ti ń fi gọ̀gọ̀ fáwọn tágbára yín ò ní ká àníà yẹn
ibi ẹpọ̀n ló ti máa ń mú yàn, ẹpọ̀n kan máa tóbi jù kan lọ, ṣé ẹ mọ̀ yẹn sà? ṣé a ní àbá ṣèyàn. Bẹ́ẹ̀ ni sà. Wọn kàn ń pè ní pàkì. Òun ní pákè. Wọ́n ní pàkì ni. Ẹ mọ igi panṣẹkẹ tó máa ń fi bí àdá gbàràgbàrà. Tó máa ń dún ṣẹkẹṣẹkẹ ẹ báyìí. ó wọn dún ẹ bá wọn Ẹ pàtẹ́wọ́ fẹ́mi náà. Ẹ wá gbégbà tí mo sọ yẹn bàbá ní mi ò gbà bẹ́ẹ̀ ni fi mí ṣe ẹ̀yẹ. kọ́lá jáwé ẹ̀ kó sì kó máa mú. Kó lọ já ewé ẹ̀ kó sì kó máa mú. kó sè é kó máa mú. ayọ̀ dànù kó ń bẹ̀. Ó máa yọ̀ dànù kú ń bẹ̀. Bàbá yẹn ní fi àgbà lo àgbà. Torí gbogbo ìgbà tá a bá débí ni bàbá yìí máa ń gbà wá láyè, wọ́n dẹ̀ máa ń túra ká. Ẹ̀yin tẹ́ ń wò wá ẹsẹ̀ gbọ́njà wá tá à ń ṣètò lọ́ ń gbà mí. Ẹ yọ gègé ẹ mọ́ ọkọ́ lẹ̀. Bàbá Ọlọ́run ò ní já arógun à ń tẹ nǹkan mọ́lẹ̀. Ayé ló di ohun tó dì yìí. Wọ́n ń bu nǹkan lẹ̀ fún èèyàn lọ́fíìsì. Wọ́n ń bu nǹkan lẹ̀ fún èèyàn bí kó dáa kọjá àbí nǹkan kan. Bàbá kí la lè fi dẹ́kun yẹn láti má bàa kóró nǹkan bẹ́ẹ̀ yẹn kí. À ń pe ẹ̀wà kan ní ìkákùrẹ́. Ẹ̀wà. Ìkákùrẹ́ là ń pè é. Ẹ̀wà kan jẹ́ ìkákùrẹ́. Ìkákùrẹ́ ìṣíjú Olódùmarè. Mánúmánú ò ní ṣíjú ẹnìyẹn pàápàá. Mánúmánú ò ní ṣíjú ẹni tó máa pa. Ẹ̀wà yẹn ìyẹn máa jó. Ẹ bá jó tán a máa ò sí gbẹ́rẹ́ kan sí. Ẹ sà èèyàn máa jó ẹ̀wà yẹn sà. Máa jó ni. Èèyàn wá fi sí gbẹ́rẹ́. Pẹ̀lú odidi atare kan. Èèyàn máa jó pẹ̀lú odidi atare kan. A bá jó a bá sí gbẹ́rẹ́ tẹ̀. Tí wọ́n bá na ògúnlẹ̀ wáyé bí ọ̀ ń gbà kọjá ni o sì ń bọ̀ wáyé tó gbé bá ń bẹ̀ tó bá dùn adéwẹ̀ tẹ́bẹ́ kí ni ìṣe kákò yìí ọ̀gbìyà kákò ojú ọ̀nà. Tí wọ́n bá na ògùn lẹ̀ báyìí. Ọ̀gbìyà kákò tó bá ti ń bọ̀ á ti kákò. Téèyàn bá ti ń bọ̀ tó bá kùn díẹ̀ kò débẹ̀ ògùn yẹn á kákò fún ara ẹ̀. Kábíyèsí Olódùmarè. Ẹnì ọ̀ fún síbi á ní àhá ó ti kọjá. Ẹni tó fi síbi àló ti kọjá. Ọmọ ara rẹ̀ tí. Kò ní mọ̀ pé lẹ́yìn ló ló bẹ́ ń so. Bàbá Bólé la máa sín gbẹ́rẹ́ yẹn sísá. Ọrùn ẹsẹ̀. Ọrùn ẹsẹ̀ ni. Ọrùn ẹsẹ̀ báyìí la máa sin sí. Méjèèjì àbí. Méjèèjì. Àásìn yípo pàdé ara wọn. Àwa fi kíní yẹn rá. Yorùbá gbọ́n. Kí mo fẹ́ ṣe fún yín náà Mùsùlùmí ní yàgò Kristẹni. Ẹni tó pariwo sọ́lọ̀ yẹn Mùsùlùmí ni mo fún yín ní Mẹ́kà nílùú òkè méjì. Ẹ wá àyànfọ́lé kan. Ẹ pàtó mọ́. Bàmí Ọsọ́lọ̀ ẹni tí wọ́n ta ní ọfà táwọn pé ọfà lélẹ́yìí yálà níbikíbi ṣàpòrò ọfà wà sá. Ó wà. Ṣé a máa ṣe a máa wá ọ̀tá náà rókò. Ọ̀tá inú ìrókò. Pẹ̀lú omi ẹ̀sán wẹ́wẹ́. Téèyàn bá fẹ́ ṣe àpòrò ọfà nìyẹn o. Ṣé òun náà ni ẹ̀ ń sọ fún mi ń jọ pé òun náà ń pè ní ṣakatúsà. Nǹkan kan náà ni. Nǹkan kan náà ni. Ọ̀tá inú ìrókò. A máa lọ tábà lọ bá kú náà à ń dà sínú ẹ̀sán wẹ́wẹ́ tó ẹ̀sán wẹ́wẹ́ bá kún gbò tó bá dà sí àrù dànù tán. Tọ́sán wẹ́wẹ́ yẹn bá kún gbò àrù dànù tán. téèyàn bá dà sínú àrù dànù tán pátápátá kò ní kùnú gbò ẹ̀. Báwo la ṣe máa wá ṣe. Ẹ jẹ́ kó dé ìlàjì lọ máa. Ìlàjì lómi ọsàn wẹ́wẹ́ yẹn máa dé. Tó bá ti dà sínú ẹ̀ rí pé ọba ara ẹ bá balẹ̀ kò lè àtúntọ̀ bu ẹ̀ padà. Ní ẹ̀ bá mu gàrí kan ju ẹ̀mí ẹ̀ bọ́ wà lára tẹ́lẹ̀ kò ní ṣe ẹ̀ á pa gbogbo ẹ̀ pátápátá. Ó wà lára ẹ̀ á pa gbogbo ẹ̀ pátápátá. Kábíyèsí Olódùmarè Yorùbá gbọ́n. Ṣé mo sọ fún gbogbo wa pé bí n bá tún dọ́dọ̀ bàbá tí n bá fi ṣe ẹyin jẹ́ bàbá tún máa túraká as usual bí wọ́n ṣe ń túraká fún wa láti ilẹ̀. Ṣé ń dè ṣá gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ pé èèyàn lóru ẹ ló zà ẹ mọ̀ pé bàbá yìí lóru mọ́ àgbàlagbà ni wọ́n. Ìṣe ni kẹ́ ẹ wo nǹkan tó dáa kẹ́ ẹ fi ṣàánú wọn kẹ́ ẹ wo nǹkan tó dáa kẹ́ ẹ fi ṣàánú àwa atọ́kùn náà nítorí pé ẹ̀yin àgbà ẹ̀yin Yorùbá náà lẹ ní onírìnkùnrin ló mọ bí ọbẹ̀ gbẹ́dùn onírìnkùnrin náà ló ti mọ bí tí ọbẹ̀ ti kan àní wàrà wa ti. Bàbá mi ẹlòmíì mọ́ ń yàgbẹ́ tó bá wá yàgbẹ́ yẹn ó lè yàgbẹ́ yẹn bíi ìṣẹ́jú 5 ẹ̀jẹ̀ ló máa yà lóní gbúrúgbú náà ń pè ní ìgbẹ́ ẹ̀jẹ̀ sà. Ṣé ìgbẹ́ yẹn lè dà pẹ̀lú ọgbọ́n àtinúdá ẹ̀yin àgbàlagbà? Lágbára tí ẹ bá ṣe ògùn ẹ̀ a bá mu á dá. Tí wọ́n bá ṣe tó bá mú ìgbẹ́ ẹ̀jẹ̀ yẹn á dá. Bàmí mo fẹ́ kẹ́ ẹ yọ̀ǹda ẹ̀ fún wa nínú ọlá yín sà. Ọgbẹ́ inú ni kí ni yẹn. Ọgbẹ́ inú ló ń fa ìgbẹ́ ẹ̀jẹ̀. Ọgbẹ́ inú ni ọ̀sà gbogbo ẹ bá ń yàgbẹ́ ẹ̀jẹ̀ ọgbẹ́ inú ni. Tí a máa ṣe ògùn ẹ̀ a máa lọ wá bòtújẹ pupa ewé ẹ̀
ewé bòtújẹ pupa. àti eérú kàsè. Èwo ló ń jẹ́ irú kàsè yẹn sà? àròtá dáná lánàá táyì tí ìdáná ní láàárọ̀ láti ìdáná nínú ẹ̀ lónìí. ẹ ò àlọ́bù ewé a pò pọ̀ mọ́ ewé bòtújẹ pupa a máa gbó ẹ pé kí ló ń tọ́ máa mú ó parí. tónítọ̀hún bá ti mú kò ní yàgbẹ́ ẹ̀jẹ̀ mọ́. ọgbẹ́ yẹn náà yà parí pátápátá. ọgbẹ́ yẹn á parẹ́ pátápátá. bàbá mi wàá mọ̀ bóyá ẹ ti gbọ́ kan rí sà. à ń pè yẹn ní ìròbo. ṣóun náà ni yọ̀dí. bàbá wọn ò ní jí yín gbé sà. wọ́n ní yọ̀dí oríṣiríṣi orúkọ làwọn èèyàn ń pè yọ̀dí ìròbo. tẹ́lómi bá yàgbẹ́ báyìí á dàbí pé ó ya tòmátò á dà pé òun ló wà ń jẹ kò ní jábọ́ á tún padà sóhun padà. kódà bá ń lọ ṣúwà yìí eré wákàtí kan wà lórí mi. ó wà lórí mi. kíní ẹ̀ ní tẹ̀ mọ́ àròkè bẹ́ẹ̀ ni máa bọ́ ìdí ẹ̀ ní tẹ̀ mọ́lẹ̀. ó ń tẹ̀ mọ́lẹ̀ bàbá ìmí wọ́n máa gbé èèyàn dọ hospital wọ́n á ní wọ́n lọ operate yẹn. ìfunúgé. káyì ìfun ni wọ́n gé yẹn. ìfun ni. bàbá kí la fẹ́ ṣe sí ti ìròbo ti yọ̀dí yẹn sà téèyàn ò ní gbúrò ẹ̀ mọ́ láíláí sà. kíní yẹn ọlọ́run ní fún yẹn rí o. ọlọ́run ló ń fún yàn yẹn. torí olú yẹn máa ń hù ni. ok ẹni kíní yẹn ọlọ́run ló ń fún yàn rí. olú yẹn máa ń hù ni olú ni ó hù. ẹ̀lí ìráyé là ń pè. kí lẹ pè. ẹ̀lí ìráyé. ẹ̀lí ìráyé. kì í nájà òru dọ̀sán. ẹ̀lí ìráyé kì í nájà òru dọ̀sán. tó bá hù láàárọ̀ yìí kílẹ̀ tó ṣú tó ti lọ. títóbi ọlọ́run tí kíní yẹn bá wù láàárọ̀ kó tó dọ̀sán ó ti lọ. ọlọ́run ló ń fún yàn rí lóòótọ́. tí ẹ bá ti rí wáyé ọ wà bí kíní ṣe wà yìí gílóòbù ṣe wà yìí bó ṣe wà nìyẹn. bí gílóòbù yẹn ṣe wà yẹn. ó wà bí àwọn ó ní àwọn fitifiti lára ààrẹ lu fitifiti ẹ̀ tí wọ́n bá jìdí bẹ́ẹ̀ tó bá ti kó ẹ bá kó dànù ògò wọ́n máa tó ìṣẹ́jú mọ́ ó ti domi. téèyàn bá tú tó kó dà sínú ògò ó ti domi. tí wọ́n bá jìdí bẹ́ẹ̀ olúwa tó bá ti tó wáyé akàfàtà náà àkàjọ tí ẹ bá jo oríṣiríṣi bá. ẹ sà téèyàn bá tú bẹ́ẹ̀ yẹn sà so kó rí pàgbádá wà lóyún náà kó tú sínú ẹ̀. kó fi àtàrí kó jo. kó fi àtàrí kan sí kó jo. dídì ẹ bá mú ètò yẹn tó kù díẹ̀ wáyé ìdí yẹn ò ní yọ mọ́. tídì yẹn bá yọ tó fi ẹ̀tù yẹn nígbà tó jó tán tó fi kù dí yẹn ìdí yẹn ò tún ní yọ mọ́ láyé. ẹ bá ń pariwo sọ́lọ̀ ẹ má gọra yín. gbogbo yín lọ́wọ́ bá mi ṣe dáadáa mo ti fún èèyàn kan lẹ́bùn nínú ilé ẹ̀kan mo fún yín ní mẹ́kà méjì àbí mo tún tẹ bá wú mi lórí màá tún fún yín jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin àgbàlagbà torí àwọn àlejò tẹ́ tún ní táìmù àfẹ́ gba àkókò yín sà torí pé ẹ ti pọ́n wálé wọ́n sì pé àpọ́nlé là pọ́n ẹni tí bá ń pọ́n ní ilé kí n gbà yí sí i. ṣé ọmọ gbégbé wọn ń pe ewé kan ní gbégbé. ewé gbégbé. wọ́n máa ń so èso ẹ̀ tó bá so tán á wá pọ́n á pupa rògbòdò bí ẹ̀ṣẹ̀ náà máa wà á pọ́n àrẹ̀gẹ̀dẹ̀ wáyé bí kíní kọ́lọ̀ aṣọ ìbí. pupa bó ṣe máa pọ́n yẹn. iná ni danger nìyẹn. tẹ́ ẹ bá já tó bá pọ̀ lu àfàtàlẹ́ àjò tídìí ẹ̀ bá ń yọ tó bá ṣú àì kó bu ètò ẹ. ẹ̀sà àwọn èèyàn máa ń béèrè ata yẹn bá ti sọ atare lẹ̀ ń sọ àbí ṣátàrí odidi kan ni kò fi jó. èso gbogbo yẹn tó bá lè jó kọ̀rọ̀nù ọbẹ̀ yẹn kò bá ibi tí bá ń yọ kó bu ètò yẹn sínú èmi yẹn ìyàgbẹ́ yẹn. èmi tí ẹni tí díẹ̀ yọ tó ṣu yẹn ọ bù sórí ẹ̀ ìdí yẹn ò ní yọ mọ́. kábíyèsí kò ní tán lọ́pọlọ yín lágbára ọlọ́run bàbá mi ó jẹ́ oògùn òdì yíyọ méjì tẹ́ fún wa bàbá mi ò mọ orúkọ tẹ́ ń pè ní ìlú Mbísà kí gbogbo ríkè ara kó máa ròyàn àwọn Yorùbá kan ń pè ní rọ̀ọ̀gùn àwọn àrùnmọ́léegun òun náà ní sà bàbá tí oògùn àrùnmọ́léegun yẹn wà sà ẹlòmíà kan jí báyìí ó máa ń ṣe ẹlòmíì náà o akàn jẹ́ ara ń ro mí gbogbo èyí ṣe mí. ṣé rí àrùnmọ́léegun ìlú ẹ pọ̀ kò ṣeé sọ lórí wa ẹ kò ṣeé sọ lórí nǹkan kan ò ní ṣàlàáfíà yín ṣé ẹ gbọ́n tí bàbá sọ wọ́n ní ìlú ẹ pọ̀ kò ṣeé sọ lórí ṣùgbọ́n ẹlòmíì ó máa wọ pé àti gbọ́ ẹ mú ẹ wà jó a ó lọ a ó fi síngbẹ́rẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá mú ẹni tẹ́ ní kan lọ bá yẹn wọ́n á mú ẹ̀yin náà gbogbo Yorùbá ṣe kinní kan yín yẹn àtìmọ́lé lẹ́yìn ti ṣe léyà bàbá mi nǹkan kan ò ní ṣàlàáfíà yín sà àwọn ọmọ kéékèèké míì wà àwọn àgbàlagbà míì náà wà wọn ò láyà àyà wọn á kàn máa déédéé já láì ṣe pé wọ́n jẹwó láì ṣe pé kù lé wọn
àyà jíjá sà ṣáyà yẹn lè le tí ò dẹ̀ ní le sódì sà. olùdó máa jó pì. kí ẹ ló ń jókòó bàyá rẹ. wọn láyà máa jó kúlekúle kì. kódà wọn bá ti báyìí bí ẹ̀kọ́ irú àjọ àlejò lọ́wọ́ jẹ́ abẹ́ ilé ìkú ìgbẹ́ wà ní òkú mẹ́. àyà rẹ ọkàn rẹ ti lọ. a ti lọ bàbá hypertension lónítọ̀hún kọ́ lẹ́tà bẹ́ẹ̀ sí ni yẹn. kò ní sùn ẹ̀jẹ̀ rẹ̀ ò ní sùn ó wà. kí ló oògùn ẹ̀ bá mi. ẹ wá ṣe ọmọ ayò tó ń ta ẹ ọpọ́n. ọmọ ayò ọlọ́pọ́n. ọlọ́pọ́n ọmọ ẹ ayò ìtọ́ máa ń kó roboto roboto yẹn. kòkó mú mẹ́rìndínlógún. 16 nìyẹn. pọ̀tà wa iṣẹ́ tá a tó ń ta ege. ege táwọn èèyàn máa ń ta mo máa ń gbọ́ ege yẹn. iṣẹ́ làwọn pè ege làwọn pè pupa àtọwá mẹ́rìndínlógún. ìyẹn 16 náà. ẹ wá fúdú díẹ̀ sáré ẹ gbé kaná. ẹ bù bàbá bù ìkànṣó ní kùnà gbàdá ẹ. a kò ná gbàdá ẹ pátápátá ní abáyé jórí wáyé a kà máa yọ fún wa ni ẹ bá ti kó sínú àgbàdá ẹ ẹgbẹ́ kéèyàn kan bò ó ni. kéèyàn bò lẹ́sẹ̀kẹsẹ̀. kẹ́ ẹ máa kó náà bò kọ́ máa jó ẹ máa gbúdọ̀ ẹ bá ń ta ní kòkó ẹ là máa gbó gbò bó bá rí i pé ó ti jó tán kò yẹ ta ìgbà ẹ máa sọ kan lẹ̀ tó bá jó tán ẹ wá lọ. tẹ bá lọ tó bá kú náà tán ẹni tí ìjà ẹ bá mú ẹ sí gbẹrẹ mẹ́ta sí ó kan àyà ẹ. ó kan àyà láàrin àyà báyìí. gbẹrẹ mẹ́ta kẹ́ ẹ sí kẹ́ ẹ wá nú ẹ bí ẹbú díẹ̀ náà kọ́lá ó parí. ẹbu yẹn kákọ́ fi kún gbẹrẹ mẹ́ta yẹn kó wá mú inú ẹ̀ náà kó la gbogbo wa ẹni ẹ̀ ní kánjú kú ọ̀sọ́lọ̀. ẹni kánjú kú ọ̀sọ́lọ̀. eléyìí ti pẹ́ lẹ́gbẹ̀ẹ́ ní ẹ̀ ní kánjú kú ọ̀sọ́lọ̀. gbogbo èyí tẹ̀ ń wù wá eléyìí tẹ̀ gbà lónìí yóò bá yín lára mu. gbogbo ọ̀n tó bá ti lo oògùn tí mo fún yín àbọ̀ lára mọ́ ni àbámọ̀ owó odò ní fọ̀ tí wọ́n pé kí tí mo lò yìí kí ló yé lára mi kò ní ṣẹlẹ̀ tí wọ́n á dẹ̀ ṣàṣeyọrí. àwọn náà wọ́n á máa rántí pé bàbá ẹbí àwọn á fún ní múrí kan yẹn bá ń gbà fún bàbá yẹn kó wọn fọ kó yẹ o. ẹ má fi múrí kan ránṣẹ́ síbí o èmi náà wá ń gba ẹnu gbogbo àwọn fans followers wa torí pé ní orí social media àdúrà ti bá yín lóríṣiríṣi táwọn èèyàn lè testify sí mo gbẹnu wọn ṣàdúrà fún yín pé ikú òjijì ò ní kánjú pa yín bàbá ó ti tó kú ohun bẹ́ẹ̀ ò ní fọ̀ sí yín sàfihàn torí tó máa ń pa ẹlòmíì lẹ́kún ni pé ìyẹn tí mo wà lọ síbẹ̀ lọ́ní bàbá yẹn ti kú kò ní jẹ́ ti yín sà á ti yí àwọn èèyàn nínú ilé láwọn tí wọ́n máa ń rìn káàkiri tó ti bá rú ẹ̀ pàdé bàbá àwọn èèyàn ní bá rú ẹ̀ pàdé lọ́dọ̀ yìí bí àwọn èèyàn bá ń wá yín bọ̀ látèkó Ìbàdàn ibo náà máa dé tí wọ́n ti máa rọ́kọ̀ bí àdírẹ́sì yín sà. bó bá jẹ́ ọ̀nà Abẹ́òkúta ló bá gbà tó ń bá dé Tọ̀ṣì kó ń béèrè ọkọ̀ Ìbòòrò tó ń bá dé Ìbòòrò kó ń já ọlẹ̀ ní junction Ayétòrò wọ́n á bá wọn lọ́kadà ńbẹ̀ wọ́n ní àwọn lọ sí Ṣàwọ́njọ ní Aláàjì Kébé. Ṣàwọ́njọ nílé Aláàjì Kébé. wọ́n á rọ ọ̀kadà ní máa gbé òdílé ọ̀rọ̀. tí ẹ bá ń ti Èkó bọ̀ ó bá gbà Láàrò ó bá dé Láàrò kọ́kọ́ Wògìlà ọ̀kadà Wògìlà tó bá dé Wògìlà á gbọ́kọ̀ Ṣàwọ́njọ á lòun lọ́lẹ̀ Aláàjì Kébé wọ́n á gbé dọ́dọ̀ mi. béèyàn bá ń bọ̀ láti Ìbàdàn bó bá ti kalẹ̀ sábẹ́ Òkúta tó dé Ìta Ọ̀ṣì kó wọ mọ́tò Ìbòòrò bí bàbá ṣe ju àdírẹ́sì yẹn ni wọ́n ti sọ yẹn béèyàn bá ń bọ̀ láti Èkó tó bá yẹ pé Ìlárò ló fẹ́ gbà wọlé bàbá ti sọ àdírẹ́sì náà síbẹ̀ bàbá ṣe nǹkan wà tí màá gbà lọ pásánálì fún ara mi nínú ilé sà. màá fún ẹ.